ọjọ́ àlọ́ Olúwa. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá ayérayé, mo dá gbogbo owó padà sọ́dọ̀ rẹ. Ìrìn àjò ọ̀sẹ̀ tó lọ agbára rẹ ni. Ìrìn àjò ọ̀sẹ̀ tuntun mi náà tún ní agbára náà tún ní. Fún ìjọba tuntun bí agbára rẹ, bàbá gba ọpẹ́ àti ìyìn. Fún ìyìn rẹ lógo ní gbogbo náà gba ọpẹ́ àti ìyìn. Títí ayé ìgbẹ́ ọmọ tí mo gbọ́ orúkọ rẹ ga. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àdúrà rẹ dà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Mo yìn Ọlọ́run ayérayé, mo gbé orúkọ rẹ ga. Mo fọpẹ́ àti mo forúkọ mo sọ wípé o ṣe. Àní ìrìn àjò ọ̀sẹ̀ tó lọ agbára rẹ ni, títóbi rẹ ni, àánú àti ìrọ̀fẹ́ mo rí gbà. Olúwa ológo jùlọ ọmọ ṣe. Àní fún gbogbo àní àtàwọn orí pátá tí wọ́n ṣe nínú ayé mi. Ìrìn àjò ọ̀sẹ̀ tuntun mi náà tún ní agbára rẹ, títóbi rẹ ni, ìrọ̀fẹ́ àti ìrọ̀fẹ́ àti àtìlẹ́yìn rẹ ni. Mímọ́ jùlọ mo sọ wípé o ṣe, ògo ni forúkọ rẹ. Àní fún ìrànlọ́wọ́ àti ojúrere àti oore pátá tí wọ́n tún ti bẹ̀rẹ̀ ṣe nínú ayé mi. Pàápàá jọ fún ìyàtí mọ́jọ́ ti gbogbo ọ̀sẹ̀ ìsinmi mọ́ àní láti ṣe mí lógo, láti mọ mímí tí lógo bọ́nù ògo lọ́la bọ́nù nígbèga bọ́gà ní ìṣèlú bọ́n ṣe àìnílérí àti májèmọ́ gbogbo láti mọ mú àṣìmíṣẹ́ ní ayé mi. Òṣìṣẹ́ bá bọ́ mẹ́mẹ́ mímọ́ ológun jùlọ gba ọpẹ́ tí Olúwa gba ẹ̀yẹ. Ìwọ tí kò gbà fẹ́rẹ̀kẹ́ láti pín nínú ògo rẹ, ìwọ tí kò gbà fẹ́rẹ̀kẹ́ láti pín nínú ìyìn rẹ, ìwọ tó ń gba gbogbo ní gbogbo ọ̀nà, ìwọ tó ń jọba tó tún jọba ló tún mọ jọba sẹ́yìn nípa ẹgbẹ́ lórí iṣẹ́ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ lóye. Òṣìṣẹ́ fún gbogbo àṣìpẹ́ tí wọ́n ṣe láyé mi. Ètò tó mọ̀ ṣe pàbájọ fún gbogbo àjọṣe. Ètò ti ṣí àwòlẹ̀kùn ògùlẹ̀kùn fún baba nínú rẹ̀ láti mọ tayọ, láti mọ lékejì, láti mọ ṣe oríire sá, láti mọ ṣàṣẹ oríire ògo ní pátá ògo yìí fún ọkọ rẹ. Títí ayé ìjọ mọ̀nà tí mo gbọ́ orúkọ rẹ ga. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ ti Jésù Kristi. À ń kà nínú ìwé Rome orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn rẹ̀. Ìwé Rome orí 5 ẹsẹ̀ 8 àti 9. Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀ ni a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ó dọ̀dọ̀ wá fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí. Ìfẹ́ Ọlọ́run, ikú àti àjíǹde Jésù Kristi gbà mí lọ́wọ́ ìbínú gbogbo. Mo bẹ̀rẹ̀ sí ní tayọ nínú ògo. Ìfẹ́ Ọlọ́run, ikú àti àjíǹde Jésù Kristi gbà mí lọ́wọ́ gbogbo tí ń jẹ́ ìbínú, èyí òwú kó jẹ́. Èyí tó bá sọ mi dẹni dáláre, tó sọ mi dẹni ògo, tó sọ mi dẹni títayọ, ìjẹ́ pé nínú ògo àdìmọ̀dẹni tó bẹ̀rẹ̀ sí ní tayọ ní gbogbo ọ̀nà lábẹ́ bó ṣe wù kó rí. Ìwọ náà lónìí, ìjẹ́ ìfẹ́ Ọlọ́run àti ikú àti àjíǹde Jésù Kristi ó ti gbà wọ náà nínú gbogbo tí ń ṣe ìbínú gbogbo. Ìbínú wo la ń sọ? Kìí ṣe ìbínú èyí tí wípé kí ni ìwà àti ènìyàn ń fa wàhálà, ṣùgbọ́n ìbínú àwọn afinisùn, ìbínú àwọn arógo ṣáájú ológo, ìbínú àwọn abaniláyé jẹ́, ìbínú Sátánì àtàrí kérékè rẹ̀, ìbínú gbogbo àwọn ọlọ́tí ènìyàn, àwọn tí wọ́n fìgbà kan fẹ́ni fẹ́rí, ìbínú àwọn tẹ́ pé wọ́n inú dúdùn ní ayọ̀lá ní máa ń jẹ́ fún wọn kí wọ́n rí pé ènìyàn wà láyé, èèyàn wà lálàáfíà, ṣùgbọ́n kì í ṣe inú dúdùn wọn ni pé kéèyàn ṣoríire. Ìbínú àwọn amúnisìn, àwọn anilára, sọ gbogbo àwọn tí wọ́n kà lẹ̀ wọ̀nyí wọ́n pọ̀ lóríṣiríṣi, a ò lè kà wọ́n tán. Àwọn wọ̀nyí, àwọn kan tí ń bẹ títí wọn kò sí wípé àwọn ti fẹ́ kéèyàn wà lálàáfíà, àwọn ò ti fẹ́ kéèyàn wà láyé títí wọn dé pé kí ni àní nígbà tí rí hàn bí kéèyàn fún sílẹ̀ kéèyàn kú ni. So ojoojúmọ́ àárọ̀ ọ̀sán alẹ́ àtọ̀gànjú òru ìlàkàkà wọn òun náà ni pé bó ni wọ́n sì gbẹ̀mí ènìyàn, bó ni wọ́n sì ṣèyàn báṣubàṣu. Ṣùgbọ́n àwọn kan bẹ ìbínú títí wọn òun ni pé wọ́n fẹ́ràn ènìyàn, inú wọn mọ́ dùn láti máa rí ènìyàn, ṣùgbọ́n ohun kan tí wọ́n fẹ́ ni pé kéèyàn ó ṣoríire. So ìbínú pé kéèyàn ó ṣoríire yóò àmọ́ mú kọ́ pé kí ni gbogbo gbà bí wọ́n sì máa múyàn sìn nìkan ni ìlàkàkà wọn. Gbogbo ọ̀nà wọ́n sì mọ́ sà láti mọ̀ rí pé kí ni àwọn múyàn sìn nípa sí ti kiri ṣíṣe àwọn kan èyí tí ọmọ mú kéèyàn ọmọ ṣiṣẹ́ kí ọmọ ṣe wà wò tí ó fi mọ rẹ́sùn kà sí ọlọ́run wípé lágbájá ṣe kan báyìí nítorí kan báyìí tó ṣe báyìí fún ìdí náà ìkan báyìí mú mọ́lẹ̀
fún tó bó ṣe kan báyìí mo fi kan báyìí dé nítorí bó ṣe báyìí gbogbo àwọn tí wọ́n ń ṣe kíni tí wọ́n máa ń dé yẹn gbogbo àwọn tí wọ́n máa ń forí yẹn ẹ̀sùn kan ni wọ́n máa ń rí kàsí lọ́rùn pẹ̀lú ìbínú wọn. àwọn tí wọ́n sì ń gbàṣẹ́ sí náà tí wọ́n ṣiṣẹ́ yẹn ní tí wọ́n ń gbọ́ làwọn náà ní múnú bí àwọn náà ní irú àwọn náà lọ́kàn sọ pé ó ṣe lè jẹ́ bẹ́ẹ̀ àwọn ló ṣe kíni wọ́n á fi kára ṣiṣẹ́ yẹn fún ẹni yẹn láì mọ̀ bí òótọ́ àti òdodo ni. yẹn pé kíni ìbínú ní mú ọ̀pọ̀lọpọ̀ lọ sínú ìgbèkùn ọ̀pọ̀lọpọ̀ ìbínú ara rẹ̀ gangan ló ṣe kíni lọ́sọ̀dẹ̀ ní ìgbèkùn. ṣùgbọ́n lónìí ìfẹ́ Ọlọ́run tí kò dẹ̀gbẹ́ tí kò nákàbí tí kò náfijọ́ èyí tó fi wo sùsùn láti mú ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo láti jẹ́ kó bọ́ọ̀gù láti gbà kó bọ́ọ̀gù rẹ̀ sílẹ̀ sí ọ̀run kó wá sínú ayé láti wá fìlà rẹ̀ ṣe orúkọ àti tutù láti wá fìlà jìyà láti wá fìlà ṣẹ̀sìn láti kú láti tẹ̀gẹ̀ sílẹ̀ láti jíǹde ìjọ kẹta láti gbàgbára lọ́wọ́ ikú ìdè ìgbèkùn gbogbo pápátá láti ra àkókò tí ṣe ìbínú gbogbo àti láti inú gbogbo tí ṣe àṣetẹ̀ àti ṣe wà ní pápátá òun ló ṣe kéde òun ló sọ ìmí àti ẹ tẹni tó bọ́ lọ́gbó tí ṣe ìbínú ọgbọ́n àpapátá nínú rẹ̀ nígbà tó gbà lọ́wọ́ gbogbo tí ṣe ìbínú kò sí ohun tó kù ọkù kò sí ohun tó kù mí kò ju pé kéde kẹ́ni kankan wa kàmọ́ tí inú ògo bọ́nu ògo inú ìgbéga bọ́nu ìgbéga nípa agbára àti àṣẹ rẹ̀ amen. bẹ́ẹ̀ ṣe máa ń ti inú ògo bọ́nu ògo inú ìgbéga bọ́nu ìgbéga inú ṣe bọ́nu ṣe inú àṣeyọrí bọ́nu ṣe inú àṣeyọrí nípa bẹ́ẹ̀ ti pé iṣẹ́ ìgbàlà pípé èyí tó ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa nípasẹ̀ ikú àti àjíǹde àti ìrúbọ fífira rẹ̀ rúbọ ni. kí ni kan tí ó kù ọ̀kù kí ni kan tó kù mí kú láti ṣe òun náà ní pé kí ni kí àjọ jùmọ̀ mọ tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run láti mọ̀ kí ni ohun tí Ọlọ́run kí ni ohun tí Ọlọ́run fẹ́ àti tí ohun tí ó fẹ́ káàkiri sì mọ̀ kí ni ká sì mọ̀ gbé ìgbé ayé ká sì mọ̀ rìn ká sì mọ̀ ṣe gbogbo gẹ́gẹ́ bí wàá ṣe fẹ́ ohun tí kò fẹ́ ká sì kí ni ká fi sílẹ̀. kí ni àwọn kan t'Ọlọ́run ń béèrè ní ọwọ́ rẹ kí ni àwọn kan t'Ọlọ́run ń béèrè lọ́wọ́ mi ìtọ́lọ̀ ń béèrè lọ́wọ́ rẹ rí wípé kí ni òun mójútó ìtọ́lọ̀ ń béèrè lọ́wọ́ mi kí rí pé mo ṣe kí ni mo mójútó ìtọ́lọ̀ wọn ọ̀fẹ́ kí rí pé mo ṣe kí ni mo pa wọ́n tì ìtọ́lọ̀ pé wọn ọ̀fẹ́ lọ́dọ̀ tàbí rí pé kí ni ọ̀pá wọ́n tì èyí ni ó mú kí ìfẹ́ Ọlọ́run àti ikú àti àjíǹde Jésù Kristi kó mọ mú ẹnì kọ̀ọ̀kan wá bọ́ lọ́gbọ́n tí ń ṣe ìbínú àwọn wọ̀nyí. láì jẹ́ wípé ọba kọ̀yìn sí àwọn kan t'Ọlọ́run ní kó kọ̀yìn sí láì jẹ́ pé ọba kọjú sí àwọn kan t'Ọlọ́run ní kó kọjú sí gbọ́ mi ayé pé o ò tí bọ́ lọ́wọ́ gbogbo tí ń ṣe ìbínú àwọn ẹnìkà yẹn àwọn èèyàn búburú yẹn èyí tí a kò lè kà wọ́n tán ẹ jẹ́ pé ìbí gan fúnra mi èyí tí bọ́ lọ́wọ́ tí ń ṣe ìbínú àwọn ẹni bí i gbogbo àwọn ènìyàn tá a lè sọ nípa tiwọn tán ègún èpè àti májẹ̀mú ọ̀rọ̀ oríṣiríṣi gbogbo àwọn ẹni tí wọ́n jà ìbínú ni tẹ̀bí àwọn kan ló bí ègún yẹn àbí ìkẹ́kẹ́rẹ́ àwọn kan yẹn ṣe nígbà náà tó mú kí ègún kó wà pẹ̀lú ìbínú. lára díẹ̀ nínú àwọn kan tí mo lè mẹ́nu bà òun náà ní wípé kí ni àwọn ọ̀rẹ́ wa ìṣáájú àwọn tí wọ́n ń pilẹ̀ ìrìn àjò ìran nìkọ̀ọ̀kan wá nígbà náà lọ́hùn bí ìjẹ́ ìsìn níbẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àwọn ohun tí ẹ ti ń gbọ́ àti ohun tí àìbẹ̀rẹ̀ sí pé àwọn àkàwé àti àwọn àpẹẹrẹ oríṣiríṣi tààrí wọ́n ń bẹ̀rẹ̀ fún àwọn ẹlòmíì gbòkúta kalẹ̀ ẹlòmíì irin lásán ló gbé kalẹ̀ tí wọ́n ń pè ní orò tí wọ́n ń pè ní òòṣà tí wọ́n ń pè ní ọlọ́run wọ́n wá ṣe yẹn tán ìbínú Ọlọ́run ti wà látọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ wípé kí ni wọ́n gbé ohun mẹ́ẹ̀ kalẹ̀ tí wọ́n fi rọ́pò wọn Ọlọ́run alààyè tó dá wọn nígbà tí wọ́n tó ń bàjẹ́ wọn ò jẹ́ kọ́ ọmọ ní ti Ọlọ́run nìkan wípé wọ́n fi ohun mìíràn dípò Ọlọ́run nítorí dágbé tí wọ́n fi ohun náà dípò Ọlọ́run ti bí Ọlọ́run aláàánú ni ọ̀ṣun àti gbẹ́bẹ̀ fẹ́ tó bá ronú padà láti kọ̀yìn sí gbogbo àwọn kan wọ̀nyí láti mọ́ fi tòun ṣe wọ́n á tún mú odidi ènìyàn wọ́n tún lọ́ mọ́ fi ṣe òrúbọ àwọn kan ọmọ tuntun ni wọ́n mọ̀ mú àwọn kan aláboyún ni wọ́n ń lò àwọn kan bí wọ́n ti pè apalapa ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ àwọn kan bẹ ẹni tí wọ́n bá ti rí pé kì í ṣaráàlú wọn ni wọ́n ń lò gbọ́ mi àwọn tí wọ́n ń lò yẹn bó ló ṣe rò wípé yóò rí lára wọn nígbà tí ẹ̀ tí débi wípé káàmù ti sọ ti bò ní ẹ̀jẹ̀ wọn ó sì ń fi ìkanra àti tara ké fún ẹ̀san àwọn yẹn tí wọ́n ṣe kí ni tí wọ́n lò yẹn
irú ọ̀rọ̀ òdì wo lórí kò wọ́n sọ sọ̀rọ̀ bí ire ni wọ́n sùn ni náà ọ̀rọ̀ òdì tí wọ́n sọ yẹn kò tún ní sọ pẹ̀lú inú dídùn àti ẹ̀rín àti ìwà ìmúmára pẹ̀lú ìbínú àti kanra ńlá ni wọ́n tún sọ. Èyí ló bí àwọn ègún tó jẹ́ pé àní pẹ̀lú oró tó ga tó lágbára ni ègún fi ń jà nínú rẹ̀ nìkankan. Ìbínú so gbogbo àwọn ìbínú wọ̀nyí ǹjẹ́ ọmọ tiẹ̀ ǹjẹ́ mo mọ tèmi èmi ti sin mo ṣe ń wádìí ǹtí mọ̀ nítorí mo fẹ́ mọ àwọn wo ni wọ́n pinlẹ̀ ẹ̀rọ mi láti mọ kí ni àwọn kan tí wọ́n ń ṣe nígbà yẹn ṣùgbọ́n ǹtí mọ ẹni tí ó ṣe kí ni tí ó tàn mọ́lẹ̀ sí fún mi wọn ìyẹn kọ́ ni kókó bí kò sí pé kí ni bíbọ́ ṣùgbọ́n lónìí àǹfààní bẹ fún èmi àti ẹ kíkà lóko akóni bọ́ọ̀lù gbogbo ti ṣe àwọn ìbínú wọ̀nyí tẹbí tọkàn la sọ yẹn títí àwọn aládùúgbò títí ìjọ Ọlọ́run títí àwọn alájọgbé títí àwọn tí àjọ jẹ́ ọmọ ìyá ọmọ bàbá ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti oríṣiríṣi lọ tí wọ́n wọ̀ pé ṣé wọ́n lọ lẹ́nu ọ̀rọ̀ láti lè sọ tí jò tọrọ ìwọ ni olójú kì í rí kẹ́ni ọmọ sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó mọ̀ wò kékeré tó jẹ́ pé ìwọ nìkan ni níbí báyìí ìwọ ni so ìbínú àwọn yẹn náà tó ń bẹ́ẹ̀ o káwá ṣe papọ̀ mọ́ títí ègún títí ìpètè májèmú òun àtàwọn adilára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká mọ̀ ti sọ títí ẹ̀ṣẹ̀ táwa gangan tí kálukú àfọwọ́ ara wa gangan dá sórí pé bí àwọn bó àwọn bínú yẹn ṣe pọ̀ tó tí ọba sí ti ìfẹ́ Ọlọ́run ikú àtàjídé Jésù Kristi gbọ́ kò sí ẹnì kankan nínú wa tó lè bọ́ nínú àwọn ìbínú yẹn so nígbà tí ọlọ́ba wa fẹ́ wa tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rẹ̀ láti kú láti jíde láti rẹ́ nìkan kó wa padà kó lọ bó ti ṣe bínú yẹn kò sí ohun tó dára tó kò sí ohun tó lè buyì fún ọ kò sí ohun tó lè buyì fún mi ju pé kí èmi náà kì í jẹ́lé tí ọmọ tó ń ṣe ti Ọlọ́run ju pé kí ni kí wọ́n náà kó jẹ́lé tí ọmọ tó ń ṣe ti Ọlọ́run ju pé kí ni kí ẹnì kọ̀ọ̀kan wa níbikíbi ó ta lè wà nínú ìrìn àjò agbogbo ká ní wípé kí ni Ọlọ́run là ń fi àyè fún láti mọ gbà gbogbo kù. ìgbé ayé rẹ ìgbé ayé mi ìgbé ayé mi kọ̀ọ̀kan wa níbi yóò kó ká lè wà kọmọjẹ́ ètò ṣe kí ni tó bu ọlá àti ìyìn fún Ọlọ́run nítorí pé kí ni iṣẹ́ ńlá ni tí Jésù ṣe mélòó ni ẹni tó lè fi ẹ̀mí rẹ̀ ta lè rí tí ó sọ pé wọ́n fi ẹ̀mí rẹ̀ sílẹ̀ fún ẹnì kejì rẹ̀ bàbá ò ṣetán láti fi ẹ̀mí rẹ̀ sílẹ̀ fún àwọn ọmọ rẹ̀ ìyá ò ṣetán láti fi ẹ̀mí rẹ̀ fún àwọn ọmọ rẹ̀ láti pé kí wọ́n lè dẹni ìgbàlà àbúrò ẹ̀gbọ́n àti ní àní kò sẹ́ni kan tó ṣe láti fi ẹ̀mí rẹ̀ sílẹ̀ fún ọmọ ẹnì kejì rẹ̀ gbogbo ọjà ẹ̀mọ́ kíyèsí ni lọ wádìí dáadáa ó lè nígbà tí ẹnìkan bá ọkọ mọ́ fọkànbalẹ̀ á ṣe ìyá fún ọ á ṣe bàbá fún ọ á ṣe ẹbí fún ọ á ṣe gbá fún ọ mọ́ wọlé tó bá ti rí mi fọkànbalẹ̀ o ti rí ènìyàn rẹ tí ó ṣe kí ni tí ó ṣaláìsí ọ̀n gbọ́dọ̀ bá wẹ̀yìn rẹ èmi lórí kò sígbà tó ṣe kí ni wọ́n sá ti pè mí wo ibi tó ti gbé sọ̀rọ̀ yẹn ló ti gbé jẹun tó lòun fẹ́ jẹ fún ọ tán ojú ẹsẹ̀ yẹn ọ̀kan nínú àwọn nǹkan tí ẹni tí ó ṣaláìsí yẹn tí ó sọ pé wọ́n mọ̀ ṣe ojúṣe yẹn rẹ̀ fún ọ yẹn ìtọ́ kéré jòrò rẹ̀ bèrè lọ́wọ́ rẹ̀ ọgbọ̀n tí ó wì ọgbà kí wá sí ibi bá náà ó ti yá jù ṣùgbọ́n Ọlọ́run tí kò wo ti wà àti àṣírídé wa tó wá fẹ́ àti títí bí kíni ó fẹ́ mọ́ bílẹ̀ kan ṣoṣo fún wa fún ìrúbọ àti ìgbàlà wa àti ìràpadà wa láti gbà wá kó gbogbo tí ṣe ìbínú gbogbo kí èmi àti ẹ kálíbà mọ́dé tó ń fọ nínú ògo kálíbà mọ́ rógó lò tó wá yẹ ká náà ó yẹ ká tó ṣe kíni ká tó wá jẹ aláìgbọ́ràn wọn sí Ọlọ́run yẹn kò yẹ kó ṣe kíni kò yẹ tó pé ẹ̀ṣẹ̀ wa ti pọ̀ jù àánú àti ìrọ̀fẹ́ lá ló fi gbé èmi àti ẹ ààyè lẹ́nu tí ó kó ṣe kíni kọ́ mọ rí aṣọ wọ̀ àìkọ́ mọ rí omi mu débi pé yóò rí jẹ débi yóò tó mọ rí aṣọ wọ̀ ṣùgbọ́n ìfẹ́ àlẹ́gbẹ́ tó fẹ́ mi àti ẹ lọ́fà tí èmi àti ẹ tá fi ṣe kíni tá fi jẹ́ ní tó ń ṣe kíni tó rí jẹ tó rí mu tó ń lọ rí tó ń bọ̀ rí tó ń sùn rí tó ń jí rí tó ń rí aṣọ wọ̀ sọ̀rọ̀ kí ló wá dé tá à ní ṣe ti Ọlọ́run rántí pé òun ló ní gbogbo ògo òun ló ní gbogbo ìyìn
jẹ́ ká ní àǹfààní, jẹ́ ká gbé ìgbé ayé tó wọ́ Ọlọ́run láti mú kí gbogbo ògo yìí kó máa jẹ́ tọlọ́run. Òun ti ṣe tiẹ̀, ó ti fìfẹ́ rẹ̀ hàn sí wa nípa gbígbà àrògbò tí ṣe bí ẹ ṣe, nípa ikú àti ẹ̀jẹ̀ àti ìtàjẹ̀sílẹ̀ àti àjíǹde Jésù Kristi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo. Ó yẹ kí èmi náà kí n fìfẹ́ tèmi náà hàn sí, ó yẹ kí wọn náà kò fìfẹ́ rẹ̀ hàn sí nípasẹ̀ rẹ̀. Ó sì rí wípé kíni, èmi náà rí wípé kíni, kálukú wa á rí níbi gbogbo tá a bá wà wípé kíni a ti bọ́ lọ́gbó tí ṣe ìdálẹ́bi àti ìbínú gbogbo, àti mọ̀tínú ògùn bọ́ọ̀nù ògùn, àmọ̀tínú ìgbà bọ́ọ̀nù gbéga, ẹ̀rí rí ayọ̀ yóò àmọ́ ṣẹlẹ̀ ayé wa nítorí pé kíni agbára tó wà nínú àjíǹde Jésù Kristi ó ti ra ayé mi àti ẹ̀ pátápátá. Ìbínú gbogbo ti di alálàgbà lórí ayé wa, ìgbéga ayọ̀ ó sì bẹ̀rẹ̀ nínú ayé wa. Nínú ògo lẹ́nu kọ̀ọ̀kan ti mọ̀ tayọ, nínú oréré lẹ́nu kọ̀ọ̀kan ti mọ̀ tayọ. Gbogbo òkè ògo tí wọ́n ti sọ pé sọ kò sáyè fún ẹ, kò sáyè fún mi, kò sáyè fún ẹnì kọ̀ọ̀kan wa níbẹ̀ yẹn, ráyè á tún gbà ju ààyè tí wọ́n fojú sọ́nà wípé sọ́nà kò sí fún wa lọ. Gbogbo àwọn ògo táwọn ọ̀ràn ìṣàtúnṣe kí wọ́n lò tí wọ́n rúdò ní yọ́padà títí nínú ọ̀ràn tèmi, yọ́padà ti dúró fún mi, nínú ọ̀ràn tèmi yọ́padà ti dúró fún láì múni àkàkàn dání. Ṣùgbọ́n tí mo bá kọ̀ tó bá kọ̀, tẹ́nì kankan wá bá kọ̀ láti mọ fìfẹ́ hàn sí Ọlọ́run padà gẹ́gẹ́ bó ti fìfẹ́ hàn sí wa, tó pé òun lọ́kọ́ fìfẹ́ hàn sí wa, kì í ṣe pé àwọn àkọ́kọ́ fẹ́, òun lọ́kọ́kọ́ fẹ́ wa. So ó yẹ ká náà ká fìfẹ́ tí ọ̀lẹ́gbẹ́ ká fi hàn sí gẹ́gẹ́ bó ti fìfẹ́ tí ọ̀lẹ́gbẹ́ hàn sí wa. Lójoojúmọ́ a sì mọ̀ tí inú ògo bọ́ọ̀nù ògo, inú gbéga bọ́ọ̀nù gbéga nípa ikú àti jíǹde Jésù Kristi àti ìfẹ́ látọ̀dọ̀ ní sí wa tó fi gbẹ́ èmi àti ẹ̀yin ẹnì kọ̀ọ̀kan wa kúrò bó ti ṣe ìbínú àwọn kàní àwọn níbi tó sọ ẹnì kọ̀ọ̀kan wa di ẹni ìgbèkùn láti ọjọ́ tó ti pẹ́. Lórúkọ ti Jésù Kristi ni mo gbàdúrà, ohun gbogbo jẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ní gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́, ìmísí, ọgbọ́n, ìmọ̀ àtòyé Ọlọ́run alààyè láti mọ gbé nínú ìfẹ́ Ọlọ́run alààyè, láti mọ rìn nínú ìfẹ́ Ọlọ́run alààyè, láti mọ ṣubú nínú ìfẹ́ Ọlọ́run alààyè. Ìdí jẹ́ pé kí ni ìfẹ́ Ọlọ́run yẹn, ikú àtàjíǹde Jésù Kristi ni yóò fi mọ mú wa fọ̀ nógo ju òye ẹnì kọ̀ọ̀kan àti ìfojúsùn ẹnì kọ̀ọ̀kan wa lọ. Ìdí kò sí òṣò ohunkóhun kan tó lè mọ jẹ́ ìbínú èyí òkòòkò jẹ tí ó lè mú ẹnikẹ́ni wa wálẹ̀ mọ́ àbí mú wa padà kúrò nínú ògo wá sí ìlẹ̀lẹ̀ àbí dẹni ẹ̀gàn àbí àbùkù abẹ́ni tìjú mọ́. Lórúkọ Jésù Kristi Ọlọ́run yọ̀ǹda ìfọ̀pọ̀ pátá lódìdí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ Ọlọ́run fún ìfẹ́ àlẹ́gbẹ́ tí o fẹ́ mi ni, tí o fi mú kí ikú àtàjíǹde Jésù Kristi ni àdìkọ́ gbà mí là pátápátá kúrò bó ti ṣe ìbínú gbogbo ìtọ́sọ ayé mi di ayé ẹ̀gàn, ayé ìtìjú, ìtọ́ mú kí ogun ègún ìgbà tí bá jẹ́ mi kọ́ ọmọ ìjàlá ayé mi tẹ́ gbogbo wọn sì dára àgbà láti àkókò ìlọ́ba bá wọn pé àti àdúrà rẹ̀ dà